Africa Content TV. Nínú ayé àtàwọn tó forí pèsè dára nínú ayé ìbáyà yín la bàbá mi tó kọ́ mi lórin tó kọ́ mi bọ́ ṣe ń lórin ó kọ́ mi ní mọ́ òbí kì í mọ iye mi gan. ọmọ dára ó dẹjọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé gómìnà ọmọ lédèdè náà wọ́n lọ́mọ torí òun ló mọ wàhálà tó ṣe tóbi dògò tó ní gbàgbọ́rì sí òun bàjẹ́. Kiki osa ooo, kiki osa ni mo fún ìjọ. Orin mọ̀ tí ò lè tí tẹ́ bá kọ́ mi yẹ̀rí pé ohun yẹn ò ta ṣe. Sẹ̀rẹ̀ wọn tó ní níwà tí wọ́n fẹ́ràn Saheed. Àwọn ọlọ́gbẹ́lẹ́sẹ̀ ni wọ́n mọ̀ pé ti tèmi yàtọ̀. Wọ́n lẹ́ni tí ó mọ̀ ló lè tún ṣe tàbí ṣùgbọ́n. Òṣùpá tó ní mí nínú olórin àgbàní. Ọmọ Barisa nínú olórin ìpani. Ọmọ Masudi nínú olórin kàyéfì ni. Ẹja ní dídí ti bẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ òde. Ó ti bẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ òde. Àtẹ́gà ní ìyẹn ní. Sálúbàtà ìyẹsẹ̀ o. Báyé ni bàtà aládàjọ bá ní bí jẹ. Ìjọ ọdún mẹ́ta mo fi bẹ̀ pàápàá nílò oṣù mẹ́ta mo fi ní òkú sọ yìí. Àròlé yìí wọ́n náà padà bẹ̀ sí fún mi ní bá dé ibi. Ọ̀gẹ̀dẹ̀ tí gbọ́dọ̀ bóyá àwọn òjò ọ̀gẹ̀dẹ̀ bá ti bí màánú kọjọ kú. Ìrèké kò fi tòjò lánàá. Ọ̀pẹ ti dà pápá lẹ́sàyẹ̀ ìdìbò. Ọ̀pẹ ti ní kò mọ́ lẹ́sọ̀pọ̀ ìjàmbá ọ̀pọ̀ kan lára kan bá.
tàbí kó sẹ́mu ìjọ. Akọrin lọ́la ibi Jésù ló ń kọrin. Olúwa ní sọlá kó kálẹ̀ ẹ̀rẹ́ epo. Akíndéwọ̀ nídìrí làgbé mọ́ lábẹ́ bàbá mi Saheed pọ́nbórí. Ọba mi rákì náwà ìdílé àbúrò. Olúwa ní sọlá mi. Máa wọlé délé bo. Èyí tí kò kú kálẹ̀ ló wà ní sọ́lá. Ikú mú bọ̀ sí ń bọ̀. Ẹkú kálẹ̀ ní bẹ́ẹ̀. Ọba tí ọ̀la ní àlọ́ máa tó ń kọ́ mi. Mo ti mọ ní àwa làwọn ayé bọ̀. Nínú olórin tó ní kíkọ́ kí. Àwa làwọn ayé bọ̀. Nínú olórin tó ní kíkọ́ bí bọ̀. Nínú olórin tí wọ́n ọjà ni wọ́n lò. Wọ́n lè kọrin tí wọ́n ò. Àkọ́sọ́ ní nọ́mbà. Wọ́n ò lè kọrin kálọ́pọ̀. Àwájú fẹ́ mi mọ̀. Kálọ̀ fún wa ò látọ̀rọ̀ wa. Ìlú múlò lọ́lẹ̀ o. Ọmọ Saheed ni wọ́n borí ni. Wọ́n tún jọra bàbá mi. Ikú Mudos èèyàn ká gorí. Kábíyèsí lórí àwọn ní. Máa wọlé mi kákó lónàwó òwúrọ̀ tẹ́. Máa wọlé bàbá mi. Èèyàn tèmi ní àlùmá tó ń bọ̀rí. Kọ́ máa bọ̀ ní. Àlàní mi sáà kó kálẹ̀ wọn ní. Ọmọ Osupa Saheed ìjọ ni wá. Ìdírí ní àlùmá ẹkùn ọmọ Osupa. Ìkọ́ni pé. Kìkì ó sàn ìbò fún ìjọ. Orin máa tó lè ti jẹ́ lákọ̀ mi ẹ̀rí pé báwọn yẹn ò ta sí. Sẹ́yàwó tó ní ní bá tí wọ́n fẹ́ràn Saheed náà. Àwọn adágbélébè mi wọ́n máa fẹ́ fi bèmí yàtọ̀. Wọ́n lẹ́ni tí ó mọ̀ lóde tó fẹ́ tàbí ṣùgbọ́n. Òṣùpá tó ní rí nínú olórin àtàní. Ọmọ Barrister nínú olórin ìbàdí. Ọmọ Fọ́ọ̀sù nínú olórin kàyémí. Kábíyèsí lọ́jọ́ kan yìí, àyè àdánlò, ìdí àlọ́ máa mọ́ bá mi. Ọba lọ́la ní àlọ́ máa tó kọrin. Mo kọrin pé ẹni tó mi. Bàbá, àwọn ayé sọ, wọ́n lọ́ máa lọ́ máa yẹn. Kábíyèsí ọmọ orin, ó ti kí àwọn kan jáde sẹ́yìn. Ó lọ́ máa lọ́ máa múra rẹ̀. Mo ní ìṣeré, ẹni ò máa kọ́ bàbá. Òṣùpá máa tó ń ṣe má tóbi létí. Lẹ́yìn ìṣòrí lára, kò sẹ́ni tí ó lè wá òbí. Ibi nìkan kọ́ lọ́mọ. Ọmọ orí náà bá ṣe wà sí ẹ̀kẹ́ sáwà wò. Ẹjọ́. Ayọ̀ bá ẹjọ́ kẹ́lẹ́ mi pé. Ẹ̀gbọ́n, Òṣùpá máa tó ń ṣe má tóbi létí. Lẹ́yìn ìṣòrí lára, kò sẹ́ni tó lè wá òbí. Ibi nìkan kọ́ lọ́mọ. Ọmọ orí náà bá ṣe wà sí ẹ̀kẹ́ sáwà wò. Ẹjọ́ máa bí wá àbáyé wọlé fún wa. Sọ́kọ̀dọ̀ dé èdè nìdáná tí wà wípé. Òṣàfẹ́sẹ̀ mú ìyọ̀sẹ̀ nílé ìjàmbá láyé. Ilé àkọ́rẹ́ náà ọ̀gá. Olúwanísọ́lá máa ń wọlé ẹ̀mẹ́lẹ́pọ̀. Gbogbo jàpá má ti bínú. Olúwanísọ́lá kò kálẹ̀ ẹ̀mẹ́lẹ́pọ̀. Bàbá tèmi máa ló máa nídìí rí Olúwanísọ́lá o. Wọ́n ṣe tèmi ní àlọ́mà tó ń kọrin. Mo ti kọ́ bẹ́ẹ̀, mo sọ pé pẹ́ dàgbọ́ nídìí ti pẹ́ látàgé èdè kọrin. Ẹ bàgà fún dúró, ẹ gbà wùdà fún bó máa bọ́.
sì ń kẹ́kọ̀ọ́ ní lọ́wọ́. Kábíyèsí lọ́jọ́ kan yìí. Akẹ́kọ̀ọ́ ní lọ́wọ́, àwa ní sùkúl ọ̀hún ní. Àlùbáàrí ka owó ibi ìsàmùbà lọ́wọ́ bàbá mi. Bàbá tó bá wà sọ́nà, mo bá ní wọ́n nígbà kan, mo sọ pé bàbá ìran màlẹ́ kan jọlá afẹ́fẹ́.